sọ wípé khayrukum man ta'allama al-Qur'an wa 'allama ẹni tó fi ń lóore jù lórí ni ẹni tí wọ́n kọ́ al-Qur'an tó ń kọ́ ẹlòmíì èyí tí a jókòó fún yìí ó jẹ́ oore àti àbáríkà tí ọlọ́pàá sọ́mọ́ ìta tó fún àwọn àpá wa àgbà àpá wa àgbà máa àti kí lọ́pàá kan ní fi òkè wọn kan ní fi méjì wọn àwọn àpá wa gbogbo tí ó ń ṣẹlẹ̀ táwà rí orin tó lọ́pàá sọ́mọ́ ìta lá tó ti ní wọ́n ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ ni àwọn àpá wa wọ́n ti tẹ̀rù sí Al-Qur'an wọ́n fi kọ́ àwọn èèyàn wọ́n kọ́ wọn wọ́n fi kọ́ wọn ilé ike wa Mahad al-Arabi òní ọjọ́ wípé àwọn àbá ti kọ́ wọn bẹ̀ pé kò sí ọdún kan tí ọmọ kéwú wá tó lóun wá dá ọmọlé kéwú tí wọ́n sọ pé ọ̀sáàyè kódà bí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ìsáwọn báyìí wọ́n lọ pé kọ́ wọlé wà náà wọ́n lọ kọ́ bá ti sa àwọn alẹ́ sáré o àwọn àbá náà nínú tí wọ́n ṣe tó jẹ́ pé fi yé wa wípé wọ́n ti ṣiṣẹ́ ìfẹ̀yìnlẹ̀ wọ́n ní wípé wọ́n bẹ́ lóòtà wípé wọ́n fẹ́ ìyàwó fún ẹnìkan tó jẹ́ pọ́tọ̀ wà Al-Qur'an wọ́n sì tún san márùn rẹ̀ ẹ̀wùsẹ́ lórí ìdáyé ìsìn ní àwọn àbá wa àwọn afádọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ alhamdulillah àwọn tó wá jẹ́ afádọ̀ nípasẹ̀ wọn tó wá pọ̀ ètò tó jẹ́ orin tó ga jù ní pé ilé ìké ó tó ní pé ó wà lábẹ́ Mahad al-Arabi lónìí ọ̀pọ̀ tí ò ló ń kàwà alhamdulillah rabbi tánà tó ń kọ́ ìdá Al-Qur'an já sí alhamdulillah rabbil alamin ètò àga jù rẹ̀ wọ́n á lè ta tó jókòó sí lónìí báyìí àwọn tí wọ́n ṣe ìdúpẹ́ fọ́lọ́ ọ̀pọ̀ sọ́tà alágbé parí Qur'an lónìí mèdè hafiz wa hafizah mèdè mẹ́ta hafiz wa hafizah ọgọ́rùn méjì ní ọ̀tọ́ apá dúpẹ́ lórí fọ́lọ́ ọ̀pọ̀ sọ́tà alágbé pé wọ́n parí Qur'an ní òní báyìí àwọn àdúgbò lọ àmúlóore o wọ́n ti ogun dáadáa táà rí wọ́n ti jẹ́ kí òṣùwọ́n sẹ́ẹ̀rí àwọn bá wa Mahad al-Arabi jẹ́ kí ó tún tóbi sí ọba síwọ́n lẹ́sàn rẹ̀ alhamdulillah rami àwọn òkúta tó ń gbẹ̀yìn náà àròrin náà tó ní ẹwà àwọn afáàṣì wọn ká orin ọkọ̀ lè ṣe lẹ́sàn rẹ̀ nígbà tí wọ́n ń gbọ́ ń pé ṣe wọ́n sí mùsájìlú lẹ́ni àbí wọ́n ní ń kárí gẹ́ mashallah àwọn ní àdó gan o bákàrà òun lẹ́gbà ń parí ìdá kàtàná ìnáwó kí ní ẹgbẹ̀ta القرآن دوما إنه يشفي الصدور إنه نور الحياة وبه كن مستنير طهر القرآن يهدى بالمنى لا الرجوع ọmọ kàlùbáhùn tó pọ̀ tó pé ọmọ ṣe ìwòsàn fún ọkàn lọ́pàá ilé yìí kí o gbé àwọn àbá wa tí ń jẹ́ ọmọ àbá wa má dáa rí ọgbẹ̀bà kí o ìṣẹ́ ọlọ́run kó àti orí náà kí àbá wa tí ń jẹ́ àbá kàlífà ní àwọn àbá mùdíìrù ní ìṣògbà àwọn àbá pátá tí jẹ́ àwọn àbá má dáa rí ọgbẹ̀bà sí nẹ́sàárẹ́ o ìfọ́sọ́pọ̀ ìkú àwọn oríire náà orí wa ọyọ̀ kálẹ̀ gbọ́lọ́wọ́ tó ní ọmọ ẹ̀sẹ̀lẹ̀ orí ló ń jẹ́ fún ìdílé gbọ́lọ́wọ́ dáadáa ló lè kó nínú ilé yìí o ẹ̀jẹ̀ kọ́mà kọ́ nínú ìlànà náà o ẹ̀mọ́ tó wá sí àdúrà fún ẹ̀sẹ̀dẹ̀sà fún àwọn àtàwọn abẹ́rẹ́ dòktó ahmed nàìjíríà ìsàlá àwọn àtàwọn náà àbáwọn dòktó ahmed ìsàlá eléyìí tí wọ́n ń ṣe wọ́n ti ń ṣe ti pẹ́ wọ́n sì tún lè sáré lè ríyà tí wọ́n ń ṣe rú àwọn nǹkan yìí wọ́n ti ń ṣe ti pẹ́ eléyìí kẹ́kọ̀ọ́ wá jẹ́ dáadáa tó jẹ́ pé ó tún lé pọ́n ni ọlọ́pàá tí ń fún ẹ̀yà àfáà wa Dr. Ahmed Salam tí ń fi ní àwọn àti orí yìí ṣe ọba kò ní padà lẹ́yìn yìí o ẹ̀mí dídùn àlàáfíà àti tóore ọba ìṣe fún yín wá fi kí náà kí àwọn àfáà wa tó wà níjòkó àbá mi tó ti dòdò àgọ́ wọn ọba tó ṣe àbìjẹ́lì ọlẹ́kẹ́ ìdápọ̀ àbá ẹlọ́pàá ìbílò ọjọ́ ìgbẹ́ fún àwọn ìwà sílẹ̀ sáré àti àfáà wa
Abu Ibrahim wọ́n ṣe kò wá Abdullah ó kí gan lọ́wọ́ sí ẹ̀sán yìí àwọn àbá ní Saudi Arabia ni tẹ́yẹ abájá ti náà ó kí lọ́wọ́ sí ẹ̀sán yìí kí àwọn afáwa náà láti ṣe àfáwa àdáyà kébé wọ́n ṣe kò wá àpàtà bákẹ́lá fíkún ọlọ́bẹ̀ nípo àfáwà ẹ̀sàn òkè tí wọ́n náà lọ́bẹ̀ máa sẹ́sàn ní yóò rẹ̀ àfáà náà pàpọ̀ jẹ́mà ní òkú tí wọ́n bá ní yóò ó kí àfáà tí wọ́n kọ̀ ní bákẹ́lá fíkún nípa ọlọ́bẹ̀ nípo wọ́n bá ń sẹ̀kún náà bákẹ́lá fíkún sàlámà ní òkú. فكره القرآن دوما إنه يجبر صدورا فكره القرآن دوما إنه يشفي صدورا إنه نور الحياة وبه قم مستنيرا فكره القرآن يحظى بالمنى لا الهجور فكره القرآن دوما إنه يشفي صدورا سامع القرآن دوما لا يخيب لا يبور حمل القرآن يلد عنه ربنا لنورا فكره القرآن دوما إنه يشفي صدورا إنما القرآن فرز وكره ليلا بكورا كما سير مستهان وبه صار أميرا فكره القرآن دوما إنه يشفي صدورا وهو دستور الإله كان للخلق منيرا وبه جاء رسول من حوى فضلا غزيرا فكره القرآن دوما إنه يشفي صدورا وكرهوه علموه أهلكم نلتم شرورا من تلاه وهو طفل صار في القدر كبيرا فكره القرآن دوما إنه يشفي الصدور لو تلاه ذو شقاء نال سعدا وحبورا فكرهوه وكرهوه فرج الله الأمور فكره القرآن دوما إنه يشفي صدورا قارئ القرآن يعرفنا من الوجوه سمع القرآن دوما لا يخيب لا يبور فكره القرآن دوما إنه يشفي صدورا حامل القرآن يرد عنه ربنا لنورا إنما القرآن فرز وكره ليلا بكورا فكره القرآن دوما إنه يشفي صدورا كما سير مستهان وبه نالا وبه صار أميرا وهو دستور الإله كان للخلق منيرا فكره القرآن دوما إنه يشفي صدورا وبه جاء الرسول من حوى فضلا غزيرا وكرهوه أهلكم نلتم سرورا فكره القرآن دوما إنه يشفي صدورا وكرهوه أهلكم نلتم سرورا من تلاه وهو طفل صار في القدر كبيرا
القرآن دوما إنه يشفي صدورا لا تلاه ذو شقاء نال سعة وحضورا فاكرهوه فرج الله الأمور فاكره القرآن دوما إنه يشفي صدورا إن السعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن اهتدى إن السعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن اهتدى من جاد فيكم لناديه بمنياتنا هذا الذي ربنا والله قد وعدا إن سعادتنا تأتي لمن قعدا ولا لمن كسل يأتي لمن جادا إن السعادة محروم لمن بات في النوم من أكسر والله قد سعدا إن السعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن جادا العلم أنفع شيء ناله رجله ناله قومنا والله قد سعدا ناله قومنا والله قد سعدا إن السعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن جادا ترجو النجاة وأنت في شبابتك ترجو النجاة وأنت في شبابتك ترجو استراحة واليسران والرغد إن السعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن جادا وكم وكم كم وكم كم كم وكم 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 كم وكم كم كم وكم 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 سيدت وكم أدركت ونكدا إن السعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن جادا من يتل بالمال والإرفان ما تعبا وكيف من يتلب العلم فهل رقدا وكيف من يتلب العلم فقد رقدا إن سعادة لا تأتي لمن قعدا ولا لمن كسل تأتي لمن جادا أنتم ملوك بلا قصر ولا كائن أنتم ملوك بلا قصر ولا تأتي أنتم ولاة كذا علماء الجدد أنتم قطعتم ليالكم بجهوداتكم قد كلل الله جهودكم